Ètò ṣẹlẹ̀ sí mi yìí èmi ò rò pé tí ìṣẹlẹ̀ sí èèyàn mi àfẹ̀mí nìkan o toró tojú sú mi kódà ó yanilẹ́ni pàápàá ìyìn tí ẹ mọ̀ wípé ó lè ṣẹlẹ̀ sí kàkà ní mi ni mi as níyàwó mi ibi àwa ti rí ss lọ́mọ ìyún olè mi ò mọ̀ o èmi kọ́ mo sọ o ẹni tó fohùn ránṣẹ́ òun ló sọ ó ní ẹ dákun ẹ bá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ìjó possible ṣá ìjó ṣeéṣe kọ́kọ́ jẹ́ aa kíyàwó jẹ́ as kí wọ́n wá bí ọmọ ss ó ní òye mi o torí gbà mí gan èmi gan máa mọ dámú bírò nígbà míì tí ń fà wípé kíní kò mọ̀ sí yes méjì ń bí bó o ló ṣe jẹ́ èmi ò mọ bí mo ti kó tèmi o nígbà tá a bímọ yìí a ṣèkó mọ ayé gbọ́ ọ̀run mọ̀ ṣùgbọ́n nígbà tó di pé ọmọ ń dàgbà ló ń mójú bíi bá mi wá gbogbo èèyàn sì ń pè mí lọ́tún wọ́n ń pè mí lósì wípé ọmọ yìí ṣe é sọmọ fòníkúfọ̀láǹdé òun wá wò pé kò lè ṣeé ṣe ń bò jẹ́ èèlò bẹ́ẹ̀ sì ni ìyàwó as ni níbo làwọn ti wá rí fòníkúfọ̀láǹdé nínú ọmọ olóhùn ṣàwò pé kò ṣeé ṣe òun ò sì káyàwó mọ́nú owó nàbì tá a bá sọ wípé mo ká ń jó ní ó ṣeé ṣe kó jẹ́ wípé ẹni mo ká pẹ̀lú òun ló lóyún fún bó o lè yàn ṣe wá ń pé ìyàwó èèyàn gúnlẹ̀ wípé ọmọ yìí ọṣù ọ̀pẹ mi mo ní onídánilójú wípé ọ̀gbóyún rẹ wá láti tàbí bó sáàfin sosùn mo fi ń kínra bẹ́ẹ̀ sì ni gbogbo ògbà bàbá ti fẹ́ gbọ́mọ ẹ lọ sí ilé ìwòsàn ó ní ilé ìwòsàn kan tá a mọ̀ ń gbé e lọ bí n bá sọ wípé eléyìí àríṣẹ́ tán ṣe jẹ́ àgbìyànjú ibòmíì ìyàwó mi ó fa àkekọ̀rì ibẹ̀ là mọ̀ ń gbé e lọ bí nǹkan bá ṣe òun náà ní mọ̀ ń gbé e lọ tèmi ni wípé kí n sá ti fún lówó méèkú bọ́n dọ̀hún ṣùgbọ́n gbà tí mo ti má bá wá wípé jẹ́ àgbìyànjú ibòmíì tó ti di pé ó fẹ́ di bíi bá mi nínú ilé lèmi fi sẹ́nu mi kò ṣeṣe mo bá dákẹ́ ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe wá ń lọ ni ò yé mi mọ́ ẹ má jẹ́ ń tàn ọmọ tí mò ń sọ̀rọ̀ lé lórí ó ti pọ́dún 5 báyìí o ṣùgbọ́n tí n bá sọ wípé iye báyìí ló ti bọ́ lọ́wọ́ mi ní ìgbà tá a ti bí ọmọ ẹ̀ títí débi tó dé ẹ mọ̀ ọba mi jiyàn pé rọ́ ni mò ń pa o èmi ni tí ń tòótọ́ ẹbí ti pè mí ọ̀rẹ́ ti gbà mí mọ̀ràn àwọn aládùúgbò gan wọ́n ti gbà mí mọ̀ràn wípé ẹ̀rẹ̀ yí ẹ̀jẹ̀ ọmọ ìwò bẹ́ẹ̀ sì níyàwó mi mú rìsọ́ọ̀tì wálé bẹ́ẹ̀ níyàwó mi mú rìsọ́ọ̀tì wálé pé lọ́mọ bá tiẹ̀ bá wá sọ wípé náà bí ẹ̀fọn kékeré bá ti jiyàn ní mọ́ mú màléríà dání ìjó gbọ́dọ̀ tó yìí ọlọ́mọ fọmọ ṣàgbà àná fún wa èmi tí ń tòótọ́ bó bá mọ́mọ́ mi lọ nígbà tí yàrá ò sí nílé mo lè fi ṣàmúlẹ̀ ṣàyẹ̀wò fúnra mi nígbà tí ń débẹ̀ jẹ̀bẹ̀tẹ̀ mọ̀ gbọ́mọlé ńlọ náà bá ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ náà bá ní ss lọ́mọ ńgbọ̀n wá ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ tán mo nílò láti mọ béèrè lọ́wọ́ wọn náà níbi tán ti ṣe fún mi wípé ǹjọ́ ṣeéṣe kíyàwó jẹ́ àbí kí ọkọ jẹ́ kíyàwó jẹ́ as kán wá bí ọmọ ss bí bẹ́ẹ̀ làwọn náà ń sọ fún mi wípé kò possible kò lè ṣeéṣe àṣé èní ni ṣé as níyàwó yín ni òun sàǹsì ẹ mọ̀ wọ́ọ̀rì mo mọ bí iná ti ń jó mi mo bá mú rìsọ́ọ̀tì ohun àtọmọ àtìyàwó nígbà tí gbogbo nǹkan dojú ẹ tán nìṣó nílé ìwòsàn tó ń lọ torí mi àti ẹgán ti jọ lọ rí tí wọ́n sì fún wa wípé lọ́mọ bó wá ní lọ́sàn kan òru kan tí ó ṣe dss èmi ni tí ń tòótọ́
níyàwó mi bá jẹ́wọ́ fún mi ó ló ń ṣàṣemọ́ṣe ni ló bá doyún ńgbò sì doyún nù ó wá wọlẹ̀ ó wò ó fín kò rí n tó lè ṣe ló wá wò wípé èmi ni mo tọ́ sí wípé kí n wo oyún ọmọ àlè kí n mọ sáré béèyàn ó ṣe rẹrù ọmọ ká kí n gbé ẹbí ọmọ àlè kí n sanwó nílé ìwòsàn kí n sì tún wá mọ tó fi wá dé wípé àṣemọ́ṣe tíyàwó mi ṣe ń bá dórí oyún ó wá wò wípé èmi mo lẹ́tọ̀ọ́ láti tọ́jú oyún ọmọ àlè èmi náà mo lẹ́tọ̀ọ́ láti rẹrù ọmọ èmi ni mo lẹ́tọ̀ọ́ láti sanwó ilé ìwòsàn ọmọ nígbọ̀n bímọ èmi náà mo tún wá ní ẹ̀tọ́ sí sáré ká sódò sáré sí ìkíní láti ìgbà tán ti bí ọmọ ìtàn bí kí n fi agada wọ́ gan lórí bẹ́ẹ̀ lórí lójú mi ṣùgbọ́n ní ìsìn ṣé kí n gbàgbé lẹ́bù mi ni kí n wò wípé àṣìṣe kò lọ́gàá kí n jí ó mọ tọ́jú hàn tilẹ̀ tó bí ilẹ̀ fún mi lọ àti pé gan kí ló tiẹ̀ fún mi ní ìdánilójú wípé hàn tilẹ̀ gan èmi mo ní án àbí kí n jọ̀wọ́ rẹ̀ kí n jí ó mọ lọ láyọ̀ àtàlàáfíà torí ẹ mọ́ jẹ́ ń tàn yín ọgbẹ́ tó dunni dénú eegun ni àwọn náà ò bá yín pàdé ní comment section ẹ̀yin olóye èèyàn ẹ bá ń like comment ẹ share ẹ bá ń gbà wọ́n mọ̀ràn kí ni kan ṣe ṣé kan fojú fò dá ṣé kan léyàwó dànù kan rè fẹ́ yàwó mi tí ó bọ̀ tọ́jú ọmọ àbí kan mú ọmọ kan rè fún ọlọ́mọ àbí kí lẹ rò pọ́n lè ṣe Alájíkẹ́rí iná ẹ like comment ẹ share ó dàbọ̀.